rí lórí ẹ̀ ni wípé wọ́n ṣèkà fún ni. Ṣùgbọ́n bí ayé bá ṣèkà fún yàn náà, ìgbà mìíràn ìjà ẹ̀ṣẹ̀ yàn, nítorí pé Bobrisky náà ọkùnrin ni. Bó ṣe jẹ́ ọkùnrin tó, ó ṣe nǹkan kan tí ò dáa. Àìdá rẹ̀ náà dẹ̀ ni wípé ó fi ra ẹ̀, ó sọ fún Ọlọ́run pé bó ṣe dá mi kò dáa, mo fẹ́ túnra mi dá. Ìjìyà yẹn lè jẹ́ kí ó jẹ́rú pé ìjìyà Ọlọ́run, torí ẹni tí Ọlọ́run bá ń bínú sí náà lèèyàn máa ń bínú sí. Ṣùgbọ́n tá a bá wo irú ìdájọ́ tán dá fún lórí nǹkan tó ṣe, ẹ máa mọ̀ pé kò wọ́tẹ̀. Ó yẹ kán lè foríjì fún ìjìyà tán mú fún. Ìjìyà yẹn tán mú fún yẹn, èmi ò rò pé òun gangan ni nǹkan tó lọ fi ṣẹ̀wọ̀n. Bóyá wọ́n wò pé àsìkò ti tó láti kọ́ lẹ́kọ̀ọ́, ọ̀ láti ẹ̀ pé ìjọba burú. Wọ́n lè wò pé àwọn fẹ́ silent ẹ̀, pé àwọn fẹ́ silent ẹ̀. Bàtí ó bá fi lọ oṣù mẹ́fà ń bẹ̀ yẹn, gbogbo make up nǹkan kan, gbogbo àwọn nǹkan tán fowó ṣe yóò ti bàjẹ́, gbogbo nǹkan tán fò ìdí ṣe yóò ti bàjẹ́, so that láti fi kọlu wọn lọ́gbọ́n. Ìyẹn ni ó wà ń bẹ̀. Ṣùgbọ́n ìdájọ́ tí wọ́n dá kì í ṣe ìdájọ́ fún ẹ̀sùn tó ṣẹ̀, ṣùgbọ́n ìdájọ́ fún pé mo lè sọ pé torí pé ó túnra ẹ̀ dá. Ẹ mọ̀ pé ọ̀nà tá a fi ń ṣe Ọlọ́run, tá a fi ń kẹ́yìn sí Ọlọ́run, ọ̀nà tó pọ̀ ni. Àwọn tó wà ní òyìnbó náà dẹ̀ nìkan kọ́ ẹ̀kọ́. Tẹ́yìn náà bá mọ àwọn tó súnmọ́ yín, ẹ̀kọ́ ẹ̀kọ́. Gbogbo wọn náà kọ́ ni wọ́n máa mú, wọ́n rí ìwé ìgbélú gan jọ Ọlọ́run lọ. Wọ́n ka ìwé ìgbélú kún ju Ọlọ́run. Wọ́n ka ìwé ìgbélú kún ju Ọlọ́run lọ. Bẹ́ẹ̀ ni. Ẹ já wo. Tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ tó wà ní òyìnbó, ìránṣẹ́ Ọlọ́run lèmi. At least I have my WhatsApp close to 4,000. Láwọn tó ń bá yín sọ̀rọ̀ lórí WhatsApp. And then every request wọn, tó máa send the prayer request. Number one, I have to get my paper. I have to get my paper. They are not calling for any other thing than how to get their paper. So that what I'm trying to say is that Ọlọ́run ni, because àwọn kankan wà tó bá ti gbé kọjá Ọlọ́run. Mo máa ń sọ ẹni kan lọ sí àdúgbò wọn, ẹ tó bá nù ń wáwé street tó wà yẹn, lọ síbẹ̀. Amẹ́ríkà ló wà, wo Amẹ́ríkánà kan ní street yẹn, ìjẹ́ yìí tó bẹ́tà só wà, wọ́n máa ló wà. Tó bá pé citizenship làwọn èèyàn fi ní láárí ni, kò yẹ káwọn ẹ̀yà, kò yẹ kó bẹ́tà wọn. Kò yẹ kí èèyàn bẹ́tà wọn. Torí àwọn tó bẹ́tà gan, ìwọ tó ní ìdìwé ìgbélú, mo ní ìdìwé ìgbélú. Àwọn tí wọ́n gan bẹ́tà ní street tó ń gbé tán jẹ́ ọmọ Amẹ́ríkà, wọ́n wà ń bẹ̀. Wọ́n ní ìdìwé ìgbélú ibẹ̀ náà bí wọ́n sí, ó yẹ ká ti máa fò lókè, ó yẹ ká máa dá dọ́là rìn ni. Nítorí pé kádàrá ni. You understand? Tó bá ti òun ọ̀pọ̀lọpọ̀ wọn gan òfin ní àlùyọ. Àgbọ̀dọ̀ kàrámọ̀ ìwé ìgbélú ju Ọlọ́run ọba tí ó ṣẹ̀dá wa lọ. Bẹ́ẹ̀, yes ni. Ọlọ́run ní ká kọ́kọ́ wá náà. Ọlọ́run ní ká kọ́kọ́ wá náà. Owó tó kù bá díẹ̀díẹ̀ ni. Onírú ẹ̀ tẹ́ bí mi nípa ọ̀rọ̀ BVN mi, sígbà mi ò kákún, ṣùgbọ́n mi ò lè kánjú. Jọlọ́run lọ. Ọlọ́run ló ní. Àìtí ní gan. Oyè. Sódà àwọn nǹkan kan wà tẹ́ pé ìyẹn gbọ́dọ̀. Bàbá, gbogbo àdúrà tá a bá tẹ́wọ́ sọ́lọ́run, ṣé gbogbo ẹ̀ náà ló máa ń gbà ni àbáwọn kan wà tí kì í gbà? Àdúrà ọ̀nà mẹ́ta ni. Ẹ já wò. Ọlọ́run lè gbà àdúrà lójú ẹsẹ̀. Ọlọ́run dẹ̀ lè dájọ́ sí àdúrà. Tí ó dájọ́ sí. Pé ó di keep him waiting. Bí ó di ọ̀sẹ̀ tó ń bọ̀, oṣù tó ń bọ̀, ìkẹta Ọlọ́run lè sọ̀dọ̀ ọjọ́ iwájú. Àmọ́ yóò padà gbà o. Yóò padà gbọ́. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n báwo ni àwọn èèyàn ti mọ̀ pé àdúrà ń gbà? Torí àdúrà tá a gbà lánàá,
àmọ́ bóyá ó ń gbà. Olúwa mo fẹ́ bọ́ lọ́wọ́ ogun. Jọ́ tó bá bọ́ lọ́wọ́ ogun ẹ̀ gan, báwo ló ṣe mọ̀ pé ó fẹ́ bọ́? Báwo ló ṣe mọ̀ pé ó ti bọ́ lọ́wọ́ ogun? Ó ti borí ogun ẹ̀. Ìwọ gan ti mọ̀ pé ó ti bọ́ nínú ogun. Báwo ló fẹ́ mọ̀? Kì í ṣe ọ̀rọ̀ la máa fi ń rò pé mo ti náwó, mo ti bọ́ lọ́wọ́ ọ̀tá mi, mo ti ralẹ̀, mo ti bọ́ lọ́wọ́ ọ̀tá mi, mi náà bọ́ lọ́wọ́ láńlọ́ọ̀dù mi. Kì í ṣe ìyẹn. Ọkàn ẹ̀ gangan ni ó ti mọ̀ pé ó ti bọ́. Tó bá ti free nínú ẹ̀mí lọ́wọ́ òkùnkùn ló tó bọ́. ká wá ṣe nípa àsọdọ̀ ibi tí a ti mú ọ̀rọ̀ nípìnlẹ̀ ẹni yẹn pé nǹkan tó lè ọ̀rọ̀ sẹ́ńtẹ́ǹsì ẹ̀ ó fúyẹ́ ju ẹ̀wọ̀n tó lọ ṣe lọ. Bẹ́ẹ̀ Ọlọ́run tó bá tó wá darí dé tó bá tó peléke sí ń kọ́. irú wọn náà àdúrà náà nílò because láti ẹ mọ̀ pé ìrònú pé mo fẹ́ di ọkùnrin, Ọlọ́run dá mi lọ́kùnrin, mo fẹ́ di obìnrin, kì í ṣe ìrònú ènìyàn lásán, ìrònú òkùnkùn ni o, èṣù ni o. Ṣàìtàn. Yes ni. Lucifer. Yes, ó ń gbénu ayé ni. Èṣù ni. Yes, ó ń gbénu ayé ni ẹ ṣiṣẹ́ ni. Understand? Kì í ṣe pé bẹ́ẹ̀ ènìyàn lásán bíi tiwa báyìí. Àbí torí owó ni. No, kankan náà ló máa ń léyàn, kankan náà ló máa ń jẹ́ kí èṣù wá sínú ayé nìyẹn. tó àwẹ̀ torí yẹn náà ni no problem, so that ẹ̀mí ẹ̀ náà tó bá bó ṣe wà nínú ìrìn àjò ẹ̀ tó bá tún rí àwọn tó ń sponsor ẹ̀ tán tún encourage ẹ̀ pé kò sí problem, àwọn atọ́jú àwọn everything wà wá jáde àwọn wà tún dàgbòrò láàmú. bàbá ẹyẹ tó lélẹ̀ sí ọ̀rọ̀ tó padà fáyọ̀ pọ́nyán yìí, fíìmù kan ni wọ́n ń béèlì náà lọ fún premier Àjàkájù ni wọ́n pè é, Ẹniọlá Àjàó ló ní oní tíátà ni, níbẹ̀ náà ni wọ́n ti gbé obìnrin tó máa mú jù, ibẹ̀ náà ti gbé fún Bobrisky tó di yọpọyán láàrin òun àti Portable kó tó kan rú àwọn Fẹ́mi Adébáyọ̀ tó tó gbé kálukú bẹ̀ sí búra wọn káàkiri. Ẹniọlá Àjàó náà wá jáde ó ní fíìmù tí òun pè ní Àjàkájù yìí wàhálà tó ń ṣẹlẹ̀ lẹ́yìn kí ni wàhálà yìí pọ̀, kí lè fẹ́ sọ nípa orúkọ nípa táìtù àbí táìtù gan láti àti kí ni ti jáde wàhálà fìtínà tì ní. orúkọ ó jẹ́ nǹkan tó lágbára nínú ayé wa. Orúkọ tàbá ń pera wa àbí tàbá ń sọ tàbá pè nǹkan ó máa ń jẹ́ kí ó ní tẹ́ bá rí àwọn ọmọ tèmi ẹ rí pé mo fi olúwa sínú àwọn orúkọ ọmọ mi ò fẹ́ dárúkọ lórí afẹ́fẹ́ yìí. Orúkọ ó ní mínì nínú ayé ènìyàn, and agbára tó wà nínú orúkọ ẹlòmíràn tó ń pè rẹ̀ ní mo ti lọ síbi ìkómọ kan rí, wọ́n ti kọ orúkọ tán, mo tẹ̀lé pásítọ̀ mi kan lọ ni, mi ò tí ì níjọ̀ngbà yẹn, wọ́n ti kọ orúkọ tán, ìyá ọkọ wa náà fẹ́ forúkọ kan síbẹ̀, àwádẹ́ náà gbàjọ orúkọ 5 lọ, so that gbàtán máa mú orúkọ yẹn orúkọ bí orúkọ tẹ́pẹ́gbẹ́ ẹni pọ́n ní covenant nínú family tẹ́kọ̀ọ́dọ̀ wọn gbọ́dọ̀ fi lórí ọmọ yẹn lórí ni. bóyá tájọ lọ́njọ́ yẹn gbàtán padà nínú ẹ̀mí yes ẹ̀ tájọ lọ́mú sọ pé orúkọ ẹ̀ kò dáa o, ìyẹn wá ní òkè àní pé so that àgbàtà àpò orúkọ yẹn ó fàjà àgbàtà lọ. Understand? but ẹ bá reaction ìyá yẹn níjọ́ yẹn ẹ má ti mọ̀ pé kì í ṣe pé ó kàn fẹ́ gífò orúkọ lásán, ó fẹ́ fi dé ọmọ tán bí ni, ó fẹ́ fi dé ọmọ yẹn ni. Wow. So that action ó turn it upside down, ó sọ di nǹkan bàbàrà bàbàrà pé so òun lẹ́tọ̀ àti fọmọ ọmọ lórúkọ ni, ó sọ di bàbàrà but nǹkan mi ló fẹ́ bring out. Àwọn kankan wà tẹ́ pé ojú máa rí tí ọkàn máa sọ tí ò rẹ̀ ní ṣe sọ lẹ́nu. Èmi ni Pastor Labanji Busola Ọládàpọ̀ tí mo jẹ́ aṣíwájú nínú ìjọ Christ Come Mega Crusade Worldwide. Nọ́mbà tẹlifíṣàn mi sí náà ní 07041253767. Mo gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run tó ní ayé yóò jẹ́ kí mi àti kárí àánú gbà. Lábá ṣọ̀ṣọ̀ àdínà ṣáà ti parí ẹ̀ ni. Àti ìparí ẹ̀ o. Kí la fẹ́ ṣáà ti yẹ àdínì kankan wọn ni. Ìrànlọ́wọ́ ni at least branch wa lẹ́kọ̀ọ́ wa ní ìrànlọ́wọ́. Ẹ ti ní branch tuntun báyìí. Yes, lẹ́kọ̀ọ́ ó wà lẹ́kọ̀ọ́, ó wà ní Jọkẹ́ Ayọ̀. Jọkẹ́ Ayọ̀. Yes, ó wà ní Jọkẹ́ Ayọ̀. Lágbègbè AIT. No, ní Jọkẹ́ Ayọ̀ Church bus stop AIT road. Jọkẹ́ Ayọ̀. Church bus stop ló wà.
so that lágbára Ọlọ́run a máa commence the program àwọn nǹkan kékeré náà ló kù nǹkan kékeré tá a sọ yẹn náà kìí sọ̀rọ̀ bá bí 3-4 million bẹ́ẹ̀ tàbí jó déédéé so that as I need the chairs, I need the instruments, but the structure was we have tried to balance it up like Bekuwa into taste a little bit so that we are true about that at least so that what remains is that I fẹ́ chair instrument àti ẹ̀rí instrument tán fẹ́ tà lọ́pọ̀ àdẹ̀rí chair tán fẹ́ tà ní ọ̀pọ̀ ṣùgbọ́n okòwò ìfọ̀ aláǹlọ́bẹ̀ lọ́la àbísà aláǹlọ́bẹ̀ láàárọ̀ la so that ẹni fẹ́ ta chair yóò dẹ̀ fẹ́ amáǹlọ́bẹ̀ láàárọ̀ la but àti lọ́gẹ̀ ẹni tí ń sọ fún wa pé nǹkan tá a fẹ́ wá kó mẹ́ everything nǹkan tó wà níbi tá a bá ti kó church a máa bẹ̀rẹ̀ service. ìta ṣe lọ́ngbà kan bọ́lá bá dé. ìyẹn ó kú pé ká ṣe ceiling ká dẹ̀ ṣe floor. gbogbo yòókù tí Ọlọ́run ti bá gbàkóso. fún àwọn tó ń ná tọ́lọ́ tó ń ti ná kọ́bọ̀ kìlẹ̀ ẹ̀ ṣàdúrà fún ká bá fi ẹ̀ka fi ṣe lọ. máa dúpẹ́ lọ́wọ́ àti àkànnù bàbá tí wọ́n lè fi. máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí Ọlọ́run ti lò lórúkọ Jésù ẹ ó tún rí àánú gbà. Amen. Òjì Ọlọ́run yóò tún wá pẹ̀lú yín. Amen. Ilé Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Amen. Mo gbàdúrà Ọlọ́run yóò ṣàánú ẹ̀yin náà. Àmín o. ẹ lè ṣe lásán ṣùgbọ́n a gbọ́dọ̀ tẹnumọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ló máa lo ọ̀nà tàwa náà láti fi sọ the same thing ṣùgbọ́n ẹ lè bọ́ Ọlọ́run ní kẹ́ ẹ ṣe lásán so that ẹ ṣe sọ́dọ̀ wa àbẹ́sí síbòmí tó apọ́ Ọlọ́run lẹ́ dídí ṣe fún ẹ lè ṣe lásán bọ̀dẹ̀ bá ṣe fún ènìyàn ẹ lè ṣe lásán tó apọ́ Ọlọ́run lẹ́ ṣe lásán lórúkọ Jésù ẹ ò ní ṣe lásán. Amen. Ọlọ́run yóò bùkún ẹ̀yin náà yóò dẹ̀ ṣílẹ̀kùn àánú fún yín a ní ìrànlọ́wọ́ pàápàá tèkó àlẹ́ ní ìrànlọ́wọ́ pàápàá ti bíbí lórúkọ Jésù Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ àlàáfíà ẹ ṣé gan sa. nọ́mbà wọn kan fi. tabarẹ́ ni tó fẹ́ ràn wá lọ́wọ́ ẹ lè pè mí 07041253767 ẹ dẹ̀ lè ṣe ẹ lè fowó sí àkáǹtì mo fẹ́ pé Fálékè Ọmọlára Ìtùnú 20,992,111 UBA pè mí ẹ lè ṣe àtẹ̀jíṣẹ́ sí WhatsApp mi náà Ọlọ́run kò ní fi wálẹ̀ àlàáfíà ní fún yín ẹ ṣé gan.